Enmo akunkale eche kute gbedo tiwasi anke no ran wa lọ́wọ́ yin àti pé no mi ye Ọlọ́run kó fún yín lérè jù bẹ́ẹ̀ lọ. Àmín. Gẹ́gẹ́ bá ti ń bá ètò àwa ẹ̀ nga pé ìbẹ̀yìn ẹ̀kọ́ tèmi náà pé wọ́n máa school èdè kọ́ yín fún òun. Okay. Èmi ni on pè ní Kofu Michel Kapun Ayékandé Nkoko. Ẹ̀kọ́ se ni mi ní Ayékandé. Ayékandé. Ó di comédien náà wà. Comédien lakun ni wa nko chichigidi ọmọ comédien o. Ni Ayékandé oníwìwì. Ó di enmo nga bẹ̀ sínú mi ẹ̀. Nka mú káwọn kà mú fún àwọn èmi ni màá mú fún wọn. Comédien náà wà. Ó wà ní wo nǹkan kò gbogbo fún àwọn ẹ̀ ní ìbẹ̀yìn wọn. Ó di enmo. Ìbára gálọ̀. Nísìnyí nga pé nomi wa yẹ. Ó di fó. Ká máa gbọ́ ìchànà nù yín. Ká máa gbọ́ òyìnbó náà nù yín. Ó ìgbà. Nga pé ìbẹ̀yìn àkọ́kọ́. Ncha bon fọ̀fú ẹnìkan ní nkùlé ó gbin ìtakùdì kí ó túmọ̀ sí. Nkùlé gbin ìtakùdì ó túmọ̀ sí ní ènìyàn yìí kò lónà èfèfé ẹ̀ ní. Nkùlé gbin ìtakùdì o kò ní ọ̀nà èfèfé ọkọ̀ bọ́ sí láàyín òní ọ́ nkùlé gbin ìtakùdì náà. Nkùlé gbin ìtakùdì. Méjì ni n bá fún yín a máa fún yín lọ́kàn. Èkè mọ́ tó bẹ́ ọyẹ bá fọ̀fú ẹnìkan ní bóònù ká lọ ràn án bọ̀ tí ọ̀tá ibẹ̀ lọ nkùlé ti gbin ìtakùdì òkú bóònù wà ẹ̀. Ẹni kọ̀yọ́ mú bí ẹ̀ náà pè ní àtúkò ń fa àfọ̀yẹ̀ fún. Àkàtúkò jìjẹ́ ni ẹbí àkàtúkò fọ́ púpọ̀ nǹkan tó yẹ. Èdè fòyìnbó bá fún nǹkan gbà. Àkàtúkò fọ́ ni àìlónà ọ̀nàjọ́ ní nkùlé gbin ìtakùdì bókò bímọ gbó òkò lónà. Ǹdẹ̀ mi ni màá fún yín lọ́kàn tó òkóbó ọ̀nà tí kò ń bímọ nìkan tá ń lónà. Àtúkò fọ́ bẹ́ńjà. Àkàdé kúrò ń bẹ̀. Ọ̀dà ìgbà máa fún méjì àmọ́ èdè fòyìnbó kan máa gbà ẹ́ lọ́wọ́ yín. Ntúbulẹ̀. Ìbéèrè kejì kéjà ń pè ní àlèmí. Àlèmí. Wọ́n á fọ ní àlèmí o nkú bọ́ wọn sọ kúnlá dáná rá. Àlèmí o àlèmí o àlèmí o àlèmí o. O kì í so bí ń sun ni. Kéènì túmọ̀ àlèmí. Kéènì nǹkan ẹ̀ Kéènì túmọ̀ àlè ẹ̀ ni bẹ́ẹ̀ ọ̀láya. Bọ̀ láyà. Ní wàá dín gbọ̀nà ẹ̀. Àmọ́ àlèmí gbóhùn ẹ̀ ẹnì mú bá lé obìnrin gbọ̀n mú bá lé àwọn ẹ̀ ọjọ́ kóhùn ẹ̀ àlè náà. Pọ́n mú balẹ̀ àwọn ẹ̀. Àlè náà. Àlèmí náà jẹ́ ìjàkàbí. Àlè náà àlè yé jẹ́ àlè náà. Náà àlèmí o àlèmí o ẹ̀. Àlèmí ẹ̀ náà sá mú bá lé òkè mú bá lé obìnrin gbó mú bá lé àwọn àlè náà. Gbọ́tẹ̀ ń gbógbè lọ́kọ̀ nìkan. Wọ́n gbọ́ ló kú abẹ́ àlèmó náà kó bẹ́ẹ̀ yé sí kò ní yé ní. Nǹkan ẹ̀ wà bẹ́ẹ̀. Kò yé ó ṣe ni. Ó di ènìmọ̀ à ń kọ́ ìjàgbó mú lọ ni kò ṣe gbọ́. Kúpọ̀ ọ̀nà bẹ́ẹ̀ nkúpa náà sọ fún àlèmó olómi sáfọ̀ kọ́ mọ̀ túmọ̀ ó dé gbà. Ìbéèrè kẹta. Nge fọ̀gbólóhùn mẹ́wù kò yín ká ti gbogbo ẹ jáde léwu ẹ. Gbólóhùn mẹ́wù. Mẹ́wù ngbé àpàjọ ewo nre. Àgbo fọ̀fú ọ̀nà ló léwu nre. Mẹ́wù. Ò léwu nre. Ìkàkàyẹ̀wò èmi ti fọ́ fún yín lápàjọ ẹ̀. Ewo nre. Bẹ́ẹ̀ wo nre ń lọ gbà ẹ̀. Gbèdé nǹkan fọ́n ń gé ṣàlàyé ẹ̀ gbólóhùn mẹ́wù yẹn ká kó gbé jáde léwu ẹ̀. Léwu. Ngbé àpàjọ ewo nre wà ní. Bẹ́ẹ̀ wáyé. Màá ewo mi ìwú sí léwo. Ké màá ṣe lónìí. Léwo mi ni màá gbẹ́ sí. Gbèdé. Gbólóhùn yẹn ká tí kò fún lò léwu ẹ̀. Ké ní máa ń pín nǹkan lọ́sí náà fún ẹnìkan yé pọ̀ láyẹ̀ ǹjà ẹ̀ ní ewu nre. Bẹ́ẹ̀ kà ń pín nǹkan kan lọ́sí náà fún ẹnìkan
ewo kuku no ni méjì ni ti fún ẹ ó dé fún yebo ẹ bẹ́ẹ̀ tiẹ̀ yẹ ọ̀tẹ̀ fún wa kò sí nì kò sí ni ewo re e kàkà ewo ti fọ ìdìfọ ewo re ewo kuku ìdìfọ méje ní wá sí ìjì là yìí nǹkó ewo re ọmọ aya ń bímọ nǹkó ewo re. gbèdé èmi ti fọ ìfọgbólò mẹ́wù kò yẹn kó ń kálukú gbé jáde lébo ẹ̀ èdè tá ń fọ nǹkan mọ́ ọ̀tún. ok ewo re. ok èdè fọ ok ìgbẹ́ nkẹ́gun wa. ìgbẹ́ nàìjíríà ọdẹ. ǹjẹ́ ewo re mi ǹjẹ́ là ọ̀mùkí náà mi ǹjọ́ aláyọ̀. eke mo ne enimo akade yebo ẹ lónìí enemo ẹ ìkọ́sí emisàlẹ̀ bìdó yẹn ń wo yìí ó nà nǹkan mọ́ ngbẹ̀yìn ẹ̀kẹ́wù ìbámu payówó yẹ ìjà méjì kọ́ ń jẹ́ ìjà méjì kọ́ ń jẹ́ kéèké. gbèdé ní kí payówó yẹ. mi ń fa èmbó mi ń lọ nínú ìjà méjì kọ́ ń jẹ́ ọ̀kẹ́sẹ̀ mi. bẹ́ẹ̀ni ìjà méjì kọ́ ń jẹ́ ọkọ ẹsẹ̀ mi. ọlẹ́ ìjà láàkọ́ ní àádọ́ òkè ẹ múlẹ̀ lónú òkú ẹsẹ̀ mi lókú ẹsẹ̀ mi adáyé pèsè lókè ẹ múlẹ̀ dọ́tà fọ́sọ́dọ̀ kó ẹsẹ̀ mi ọ̀sẹ̀ ẹlẹ́gbọ́ àwọn kéwọ́ fún ẹsẹ̀ ẹ̀dẹ̀ ó di nísìn ìbámu tuntun mọ òwe yẹn o ngbẹ̀yìn ẹ̀kẹ́wù fún nọ́mẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ntàfọ́ ní ntàpọ̀ kan ló ní bẹ́ẹ̀ ò pín ní ìdòdò wà á yan kí ni túmọ̀. bẹ́ẹ̀ ò pín ìdòdò wà á yan ìtumọ̀ ẹ̀ ní ó jẹ́ kí àánú yíyá bẹ́ẹ̀ ò ní ọ wá ní wà ń fafọ̀ wà á gbọ́ àmọ́ àánú ẹ̀ kọ̀ yá àánú yíyá pérépéré àánú yíyá ní ó jẹ́ bẹ́ẹ̀ ò pín ìdòdò wà á yan kò tí ní òkè wà á létí kò tí ní òkè wà lóde gbozi àmọ́ àánú yíyá lónà wà fafọ̀fẹ́ ní kìí sí ná. ọfọ abalẹ bá àfọ kágbélà pàdé èsì bẹ́ẹ̀ ònà wà sí ni ọ̀n kà sí mi láyé àwọn ìwò débẹ̀ ló ti fọ ní kéèké dáhùn sílẹ̀. ó ní bọ́ fa abalẹ̀ náà dẹ́kẹ́ ọgbọ́bọ̀ ń fàfọ̀ ńlọ ẹ̀ ń kó yẹ bọ̀ wá ẹ̀ ó di ìtumọ̀ òwe yẹn náà. nísìn inú ìtẹ́jú mẹ́ta ń kéde òwe yẹn yíwo bọ́n nísìn òwe ni à ń bèrè ọ̀nà wá sà ń kéde ipa àgbo kan wá. ní àgbo kógbò kẹlẹ̀lẹ̀ ń bí kílẹ̀hún. ó ní ẹyẹ títí máa ń tì àpò ọ̀tọ̀ ta kọ̀tún àpò òtì ta kọ̀tún kéjẹ bẹ́ẹ̀ ẹ mú un pa ẹ wá. ká sọ kájọ nípa wáyé kò tí àgbo yà fọ àgbo mi àlọ mi. yẹn dẹnu bẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ lọ́wọ́ àìfẹ́ kọ́ lọ títì àbí kó kí pókèlè. ìfọ àgbo ń báyìí mọ́ ẹ gbóngbọ̀dùn gbóngbò ẹ̀ kọ́gbọ́ ẹ̀ àlọ́ yín. àlọ́ mi lọ rè ọ̀tá balẹ̀. n'ọ̀tá ọdẹ. ọmọ balẹ̀ n'ọdẹ. ọmọ balẹ̀ rí. láti ọlọ ẹ̀ ọmọ balẹ̀ ń tọdẹ ń pa ọ́n bọ́lọ gọ́ pa ẹ̀fọ̀n balẹ̀ kọ́ ní yóò di òun kò wọ ẹ̀fọ̀n bọ́lọ nǹkan pa gbọ̀nyín nǹkan ní òun kò wọ àgbọ̀nyín bọ́lọ bọ́ pa ìmọ̀dò nǹkan ní òun kò wọ ìmọ̀dò. ní ọmọ balẹ̀ ń fọ fúnbọ bẹ́ẹ̀ nífi kí ọ̀wà ní pagbo kọ́ jọjú yín ó ní ìran èèhùn wẹ̀ òun kì í pa kọ̀ pa fún un náà ènìyàn wà ń gbó ẹ olúngbó ọ ní ọmọ ẹ̀kọ́ wá ọlọ onígbọn ní ìràn ẹbọ bẹ́ẹ̀ wò ẹ wàá yìí lọ nílé lónìí bẹ́ẹ̀ ò délé lọ
nǹkan mọ̀ bọ̀bẹ̀ nǹkan mọ̀ náà pa wá ìran kéni olúyòmà yọgbẹ́ yẹn ń jà ọ́ ti tán ẹ̀ olúyòmà ọlákún ọ̀ya nà kì í mọ́lẹ̀ nà dìífù nà gbẹ́ ìwú ọdẹ ọ̀ya ó dé ń wá gbẹ́ yẹn délé wa ẹ̀ nífọ̀ ó ní hà ó ní òun polú yóò máa dé yóò máa polú yóò máa ó yóò máa pẹ̀lú bọ́ba kọ yóò máa pẹ̀fọ́ bọ́ba kọ yóò máa pẹ̀lú bọ́ba kọ pẹ̀lú bọ́ba kọ polú yóò máa dé yóò máa polú yóò máa dé yóò máa bọ́bẹ̀ fò gbẹ́ ẹ́ olú yóò máa ń wù ẹ́ ní ó délé àlọ́ ní ó yá kìtà bọ́bẹ̀ ó ti kíkẹ́ gbọ́dọ̀ balẹ̀ ó ti gbẹ́ gbókùkù ó yá ń jáde sí kó ń dún àgbẹ̀ yà àlọ́ ní kọ́gbẹ́ lọ lọ́gbà kékeré kọ́gbẹ́ lọ gbìmọ̀kè tá tètè bàbá kọ́ abẹ́lẹ́jọ́ ẹ̀ olúyòmà ọba ńlédè bọ́ bàbá dénú kókè wò ń lé wò ẹ̀ fi bọ̀ fún yín kọ́yá pé olúyòmà òkè bàbá mọ́lẹ̀ olúyòmà ó mú bàbá mi ọ̀hún nǹkan ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ké. ètò fọdún fún mi wá nǹkan kan. nǹkan ẹ̀ ṣe gbo ọmọ ló níye ló bímọ kan bẹ́ẹ̀ òde chigidi ló ṣe wá lé ọ wà ní ọgbà bẹ́ẹ̀ lákùn ló ṣe wá lé ọ wà ní ọgbà nǹkan ẹ̀ jọ gbo ọjọ́ ni mọdé wọn gbo ọkọ̀ gbàpọ̀ nánu bọba ramọ̀nì ọ wà ní ayé àjẹ́ bọba wọn nǹkan ẹ̀ yìí mọdé ṣe wá lé ọ wà ń kọ́gbà. wà ní bẹ́ẹ̀ ọmọ ẹ mọdé yìí kò tó àmì ẹ̀ ọlọ́ nàìjíríà káà ní túláàsì èmi galáyé kọ́ àtàkù ẹ̀ gbọ́ ọ̀rá ẹ̀ lọ́mọ ẹgbẹ́ kọ́ra nǹkan yìí ń bà wá kó jọ ní nǹkan yìí ń kó bá ní gúdúgúdú èdè àgbo mi náà. dàgbé nga fún yín nǹkan méje bámú nga fún yín méje bámú ẹnumọ ètè èkúté ìgbọ́ nǹkan yìí hàn fọwọ́ ẹ̀kọ́ pàtàkì ló fún wa ó dé kí wọn gbàgbé spectacle wa ẹni wọn kọ ràn wá lọ́wọ́ ọmọ tí wọn nà wá ké pè wá bẹ́ẹ̀ni kókó àti ké kà bẹ́ẹ̀ni kókó ṣe ìdó yẹ̀gbò à ń ṣe nke pè wá ké pè lórí wà lábẹ́ fídíò yẹn 51 47 66 94 ó di ìkànnì mìíràn. èmi ení ayékọdé méjì mẹ́ta mẹ́rin mẹ́wàá mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn ení èjì. ó di ọ̀yí méjìlá ènìmọ̀ à ń bá ètò ẹ̀ lọ ètí èkútẹ́ ó dìgbà ó ire. láyé mọ́ mú jákèsí kan yìí ẹkú orí èjì ìdàgbọ́n fọyín.